program tí lọ́ndẹ̀ ní ìmọ̀ wí gbogbo gbà níjọ àbátì lọ ṣiṣẹ́ lórí ẹ̀ Ìlọrin lè dàgbà ju bó ṣe wà yìí lọ program tá a ní ni pé kó jẹ́ èmi tí ọba ti jẹ́ èmi kó waste ló ṣe waste ó lè má jẹ́ wọ̀nà kọjá lómi support lọ́ máa fún èyí tá a lè wá ní tó ju àwa lọ nìyẹn àwọn ti dàgbà bẹ́ẹ̀ ìlú wọn ò ní pírẹ́sì wọn kódà ẹni tọ́lọ̀ ń bá náà lọ́dún bí ọba gbádùn léèyàn kìí ṣe gbádùn tààrẹ̀ o kò bálánsì ní múra kò níwà àwọn yóò wà rẹ o ìtí wọn fẹ́ lò ó fún tó fẹ́ bá wọn dì mú nílùú lọ́kàn wọn ìgbésẹ̀ ibi tó àyè tó wà wọn ń wúlò fún wa bẹ́ẹ̀ wọ́n wà fún ní sọ́pọ́tì kọ́ńtà tí wọ́n jà bọ́ àwa níbí ìrísí èèyàn la máa ń wò àyè tó wà ń kiri kọ̀ gbádùn fa kókó ń bẹ tó bá gbádùn sẹ lẹ́nu mi tẹ́ ìparí o. La ilaha illallah. kò sí tí ọba ti ti dá wọn tí ẹnu wọn tọrọ tí wọn dàgbà ìlú ọmọ padà sẹ́yìn ni wo federal lónìí aláàyàn káàkiri anísẹ́nitọ̀ aláàyàn lẹ́lẹ́pc àyẹ̀rọ dr professor amana wọn wà káàkiri ọmọ sàwọn ẹni wọn lè má bíbí mẹ́wàá lọ president lani ni vice lani ni senate president lani ni speaker lani ni chief of justice lani ni minister lani ni custom lani ni chief of army staff lani ni defence lani ni gbogbo tí bẹ lókè ìfowópamọ́ ọmọ lọ́rin bẹ́ẹ̀. La ilaha illallah. àwọn tí wọ́n lè gbà nǹkan wálé fún àná ní kankan bẹ̀ gbogbo silent wọ́n dẹ́ kẹ́ pín. tọ́ba máa rẹ̀ nǹkan tí ń tún lápálápálápálápálá fúnra ẹ̀ náà láwọn tẹ̀sẹ̀ fún ẹ̀sẹ̀ lábẹ́rẹ́ wọn wọ́n gbọ́dọ̀ jó òun rárá ẹ dákun ìyẹn làwọn máa lọ ní gbọ́dọ̀ mọ̀ ní pàtàkì ẹni ó wù ọ́ jẹ́ tọ́lọ́wọ́ bá ní àgbo tí ó wúlò fún wa yìí tá a fi ní dọ́mọ ẹ̀yìn kò sí ti jẹ́lu èèyàn níjẹ́lu o níjẹ́ tí ọba ti sáwọn èèyàn gidi tẹ́nu ọba ti tókè nǹkan kò lè dàgbà nílùú àmọ́ tí ẹnu wọn bá tókè ìkọ́dàgbà ẹni ga jù ń lu nísìnyí bàbá wa lórí ìlú àmì ẹni ga jù ní gómìnà bí gómìnà náà ṣe wà kò lè dá sẹ́sẹ́ wọ́n wá sọ fọ́ọ̀tì àwọn nǹkan lókè ni. èyí ń lé bàbá ń sọ̀rọ̀ lélẹ́rí lọ́jẹ́ wọn lógún ibẹ̀ yẹn ọmọ mi mo fẹ́ kọ́ lọ́n jẹ́ kẹnu yẹn ó ṣọ̀kan nítorí tẹnu yẹn ò bá ṣọ̀kan oore wo lè dàgbà ibi ìṣọ̀kan àwọn la ní láti ṣiṣẹ́ sí o. báwo ni wọ́n ti fẹ́ ṣọ̀kan báwo ni a ti fẹ́ràn ara wa. amali gara ni kò sẹ́ni tó lè da tán o ama amali gara wa ni ẹgbẹ́ nìkan da tán ànábì nìkan ló da tán. ọkọ̀ láti bàbá ọgbọ̀ pa wọ́n á ṣàìsùn bí àṣà gbogbo àwọn wákà wá pé wọ́n ń dá wákà wọ́n ń dá wákà ilẹ̀ wa má lọ wọ́n ní bàbá náà lọ́wọ́ béèrè dùdú wákà dùdú wákà ọ̀wá ni ìjà ògùn àti màá ṣe wọ́n dùdú wákà wá jáde wá kúnlẹ̀ pé à lọ́n fàlà bí ara fún ọmọ wa nǹkan ọmọ ẹ̀ látàárọ̀ ó ní tí mo mú wa kúrò ní ọkà díẹ̀ ni ní bàbá ló wù mí náà ni tó gbà ìrọ̀dáde wa bọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ fèsì bàbá ń jẹ́ ọ̀nà wa ní ẹrù lọ́rin sòrórù fàṣúlù ẹrù lọ́rin sòrórù kó múra ẹrù lọ́rin sòrórù fàṣúlù ẹrù lọ́rin sòrò olùkọ́ múra lórí pàrà lọ́rin kìbá ní gbọ́mọ àgbéyé o. ẹrù lọ́rin sòrò olùkọ́ múra ẹrù lọ́rin sòrò mọ́sùlù ẹrù lọ́rin sòrò olùkọ́ múra rárá Ìlọrin kìbá ní gbọ́mọ àgbéyé ẹrù lọ́rin sòrò olùkọ́ múra. àwọn àgbàlagbà níbi àìsùn tán sí mi. náà pé ọ̀rọ̀ tó lé ní. bàbá tí ń sọ̀rọ̀ jẹ́ náà bàbá dúdú wákà ọmọ tí wí. àgbàlagbà bàbá ọba àjẹta tí wọ́n wí fún àwọn náà gbọ́ yé.
ìlú náà lọ́lọ́run wá yan bàbá wa yìí lọ́ba ọlọ́run yan wọn lọ́ba nínú àánú ẹ̀ èrò rẹ̀ àtàìdákẹ́ tí wọ́n náà àìdákẹ́ tí bàbá. Bàbá ọlọ́run ṣe bàbá ní ẹ̀dá kan ẹ̀mí wọn báyìí gan bàbá òní ẹ̀mí wọn báyìí gan iṣẹ́ adájọ́ tí wọ́n wá sí òun wọ́n máa ń pè àwọn kan ní kílẹ̀ yìí olóògbé máa ń pè Julius àbí kílẹ̀ máa ń pè àwọn Julius. Bàbá ní ọpọlọ tó ṣe pé foresight wá pọ̀ fún bàbá. Nígbà bàbá jẹ́ sí Roma gbogbo tó jẹ́lé àwọn àgbàlagbà mọ́sá àwọn ọmọ àwọn àgbàlagbà jọ láwọn ọ̀dọ́ ilé ìsinmi bàbá wa kọ́ ọmọ sẹ́ńtà gbòòrò owó kò gbogbo àwọn ẹ̀jọ́ bẹ̀ nígbà yọ́kìjọ́ ọdún mọ́sàdúrà. Bàbá nígbà àwọn àbájọba rẹ̀ lóhùn káwọn tún kú mẹ́lọ la káwọn wà nínú rẹ́gísà kọjá ẹ̀rì. Àtọ́nà ní yóò jọ kàn lọ ọmọ fẹ́ lónìí kágbẹ́jú ilé yẹn ti wá jọba àwa ń ka 30 years 30 years ìlú yìí ó tó 300 years ibòmí o láyé o kọ́rọ́rùn kọ́rọ́rùn gbogbo ọkọ̀ bẹ́ẹ̀ nìkan láti rí láyé bàbá jẹ́ ta ọwọ́ yìí wọ́n wá fún ọmọ lóye ni wọ́n fẹ́ nìyí lóye wọ́n wá ju ìtàn palace bàbá lọ́dẹ lọ́dọ̀ dára ọjọ́ kejì wọ́n ti jí débi aago mẹ́fà wọn yà bàbá oníbọ̀tà ń wò yìí òun dùn náà ni ẹni ẹ máa lọ wọ́n wá tó bí bàbá àwọn náà wọ́n ṣàdùn ń bọ̀ ya bàbá jáde bí aago mọ́kànlá lábàjá wọn ayé o ní àwọn olóye bàbá ní kí ló dé bá ọlọ́run fọlá fẹ́ ara tó ìdí mo ní wájú ayé ní bàbá ní kí ló rí ọlọ́run tó ọkọ̀ sùn láyé àwọn àgbàlagbà ẹ̀sìn lòún rí tọ́kásẹ̀ sókè bá tó fẹ́ tẹ̀ wọ́n lẹ̀ lòún jí wìrì lòún bọ́ a bàbá lọ palẹ̀ mọ́ èrò ní fún ọdún ìtẹ́lẹ̀ a. ẹnu lọ ní sòrórò bá. ó ti tó wọ́kà bí òbíjẹ́rẹ́ ọlọ́rin tó fún abílẹ̀ yìí ṣe le tó kẹ́yìn wá lo 30 years lórí àlefa yẹn kí wá ṣe 30 years bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni bá wọ ọdún tí bàbá gbọ̀ pa bí Ìlọrin ṣe rí jọ náà tí wọ́n bá lè gbé fọ́tò Ìlọrin wá padà fún wa bí Ìlọrin ṣe rí jọ náà lọ́gbọ̀n ọdún sẹ́yìn kéèyàn wá wo bí Ìlọrin ṣe wá ní lónìí pẹ̀lú àṣeyọrí bàbá àwọn ọmọ yìí pé ẹ̀sà ni bàbá wọn bá lórí. Ọjọ́ tí a máa ń ka àwọn kọ́ni bàbá rà ó nítorí ọ̀gá afádùn bẹ́ẹ̀ ẹ̀mí ni o. lọ́wọ́ jẹ́ pé àwọn kankan bẹ tọ́lọ̀ ní fúra bára bisimilahi rahmani rahim. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma yushrikun. Rabbi awzini an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa an a'mala salihan tardahu wa adkhilni bi rahmatika fi ibadika salihin. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. àwọn àfáà ní káwòye àwọn nǹkan kọ̀ọ̀kan tọ́lọ̀ fi búra tó ṣeré débẹ̀ ni ọlọ́run búra pẹ̀lú táǹpì lákòókò
nínú Al-Qur'an ó búra pẹ̀lú tí kíni à ń pè ní alifájàdì ó fi búra nínú Al-Qur'an. Ọlọ́run búra pẹ̀lú táǹpì kíni samani ó búra pẹ̀lú gbà. Ọlọ́run ó tún búra pẹ̀lú kíni pẹ̀lú táǹpì ní makani. Ọlọ́run búra pẹ̀lú kíni àwọn àyè kọ̀ọ̀kan láyé àṣẹ. Ọwọ́ gbé búra kọ̀ọ̀kan yìí wá gbàtọ́ fẹ́ búra pẹ̀lú àkókò ó ní. Wal-layli idha yaghsha wan-nahari idha tajalla. Lẹ́nu yẹn tọ́lọ̀ fi búra ó fi àkíyèsí ni kò ṣe déédéé bẹ́ẹ̀. Wal-layli idha yaghsha idha tajalla. Àkókò kan lọ́sàn Ọlọ́run fi méjèèjì búra ó fi àkíyèsí ni. Ó kò níbẹ̀ ó mọ̀rù ọmọọ̀sán ó tún wá padà sásìkò àlùfájàrí pé. Wal-fajri wa-layalin ashri was-sabhi wal-watri wal-layli idha yasir. Bàtà ń kò níbẹ̀ ó ti mú àkókò ọ̀sán àkókò òru àkókò ọ̀sán ó máa àlùfájàrí búra ó wá fẹ́ búra pẹ̀lú tá à ń pè nígbà ó ní. Wal-asri innal insana lafi khusrin illa allazina amanu wa amilus solihati wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr. Kò níbẹ̀ ó wá fẹ́ búra pẹ̀lú makani lọ sí súrátù kìíní wa tariq. Was-samaa'i zaatir rajim. Was-samaa'i wat-tariq wa ma adraka mat-tariqu an-najmu ath-thaqibu in kullu nafsin lamma 'alayha hafiz. Falyanzuril insanu mimma khuliqa min ma'in dafiqin yakhruju min bayni as-sulbi wat-tara'ib. Innahu ala raj'ihi laqadirun yawma tubla as-sara'ir. Fama lahu min quwwatin wala nasirin was-samaa'i zatir rajim. Ọlọ́run búra pẹ̀lú àkókò ìgbà tó búra eléyìí tán ó wá búra pẹ̀lú àwọn àyè ẹ̀sà àyè tó bá jẹ́ àyè ẹ̀sà Ọlọ́run ọba ìmọ̀ fi búra ìmọ̀ àyè ẹ̀sà bẹ́ẹ̀. Wat-tini wa-zaytun. Ọlọ́run tẹ́ kí lọ́kàn náà pẹ̀lú tíìrì àti ṣètùn àyè ẹ̀sà ni. Wa-turi sinin. Turi sinin náà àyè ẹ̀sà ni. Wa hadhal baladil amin. Wa-zaytun ìtọ́ bá jẹ́ sọ̀rọ̀ àwọn ìparẹ́ àtẹ̀sọ́ tíìrì àti ṣètùn ẹ̀sà ni amábití ń lọ gangan ni yí pé. Wa-turi sinina wa hadhal baladil amin. Ọ̀kẹ́ túrì sí iná Ọlọ́run láyé ìwọ̀n àyẹ̀sà ni mo fi búra. Ó fi gba àwọn nǹkan yìí búra fún kí ni kéèyàn ó lè mọ bó ṣe rí bọ̀ wá fi gba àwọn àyàn tọ́tọ̀ṣẹ̀ ọba ó kò búra ó fi ìdájí búra ó fọ̀sán búra ó fòru búra ó fàyè búra ó fi gbà búra kó o fi búra tán Ọlọ́run lè tí wàá fi ṣe ọ̀gá àbúrà mi tí ì ṣe rẹ̀ rí fẹ́nìkan kẹ́ ẹ fi mọ̀ bí ìṣẹ̀lẹ̀ ọmọ èèyàn bá ṣe wù bó ṣe tó fáàlì tó fọ́ọ̀mù èèyàn tó bá rẹ̀yìn rẹ̀ lù síbi tó dáa yá ẹ̀mí tí ẹ̀yìn mọ̀ ó dáa púpọ̀ fún àìsàn ní rẹ̀ yìí dáa ẹ̀mí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún láyé tó ṣe bẹ́ẹ̀ fẹ́ni kà Ànábì Muhammad. Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọwọ́ àlọ́ fẹ̀mí Ànábì búra ìwọ̀n sọ yìí pé. La'amruka innahum lafi sakratihim ya'mahun. Ìmáàmù wa béèrè yìí pé Ọlọ́run ti sọ fún Ànábì pé la'amruka. Innahum lafi sakratihim ya'mahun. Ṣé Ànábì ti kú ni? Ìjọ tí ń búra yìí Ànábì ti ń sẹ̀mí lọ́wọ́ náà. Yìí sì fi ń búra. Torí bọ́ fálù ẹ̀mí wù bẹ́ẹ̀ mi wù ṣe tó ẹ̀mí tó bá fálù 30 years tí bàbá kan celebrate láyé wọn achievement wọn ni ọ̀rẹ́ tó ẹ̀gbọ́n lo 30 years yẹn jobless tí ò fálù à nílé wí
àmọ́ náà ni a máa wò pé kí ni àti ẹni sè àmọ́ àṣeyọrí tọ́lọ̀ ń fún bàbá ṣe ní 30 years yìí kì í ṣàṣeyọrí kékeré o tó a pé tá a bá náà yìí wọ́n la fẹ́ máa kà lẹ́ẹ̀kọ̀kan àní lọ́bọ̀rọ̀ àmọ́ méjì ọjẹ́ babalógún tó a pé òun ni mo fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi kí babó tó dé àṣírí bíbò là ń lò lọ́rùn àdúrà àwọn tàná ọlọ́sàbò aláṣírí àbá ara àwọn olówó náà o àmọ́ kọ́kọ́ àwọn onígbò àṣírí lọ́pọ̀ jolówó lọ nílùú ara àwọn olówó kọ̀ọ̀kan àwọn onígbò àṣírí lọ́pọ̀ bàbá níjọ́ táwọn gbadáwà ní báyìí táwọn akọ́jòkó lérí àpèrè àwọn àgbàlagbà débi àṣàdúrà ló náà ní táwọn jòkó bẹ̀ báyìí tó wọn náà lọ́rọ̀ mo ti débi lásìkò tèmi yìí bá a sọ gbogbo àwọn ọmọ mi dè yẹn lóbi gbogbo àwọn ọmọ mi yẹ nàró wọn nílùú lọrin yìí nàró wọn jẹ wọn dolówó kólówó pọ̀ lásìkò tèmi yìí àtònípò gbogbo tá a nídìí inú ìlú yìí ká má máa wà lọ tá a má ká má máa lọ rẹ́ǹtì èèyàn bá a nàró àwọn tó jó nípò bá a nàró àwọn aláṣẹ bá a nàró àwọn olówó bá mi nàró àwọn màìlàmí láwọn àfáà ńláńlá lérí àníyàn bàbá tí wọ́n gbé láyé àwọn àgbàlagbà nu bàbá ní látọdún náà àwẹ̀ Monday Thursday àwọn òfìlẹ̀ táwọn máa fi di Ọlọ́run àwọn ìlú kankan táwọn fi béèrè lérí ọ̀rọ̀ àwọn ọmọ ìlú yìí ni. títí di sí bí wọ́n ti dàgbà tó wọ́n ti gbà ọlọ́sì gbà báyìí kìlọ̀ rírí lánàá o báyìí kìlọ̀ rírí lánàá o ẹ̀kẹ́ tọ́jà babalógún ni pé àwọn ọmọ ìlú yìí báwo lẹnu wó ṣe ṣọ̀kan pé báwo lẹnu àwọn ọmọ ìlú wó ṣe ṣọ̀kan tó rè wọ òfin ní dòrè bòmí báwo la ṣe gbọ́ra wa yé tá a ṣọ̀kan tó dà bá ti gbọ́ra wa yé ká ṣọ̀kan ó lè wó dòrè bòmí fúnra wa náà dáa máa fara wa wálẹ̀ ẹni o ti fà wálẹ̀ o rẹ lomi fi replace ẹ̀. problem ti London ní ìmọ̀ wí gbogbo gbà ìjọ àbátì lọ ṣiṣẹ́ lórí ẹ̀ Ìlọrin lè dàgbà ju bó ṣe wà yìí lọ problem ta ni ni pé kó jẹ́ èmi tí ọba ti jẹ́ èmi kó waste ló sì waste ó lè má jẹ́ wọ̀nà kó jẹ́ lómi support lọ máa fún èyí táàrè wá ní tó ju àwa lọ nìyẹn àwọn ti dàgbà bẹ́ẹ̀ ìlú wọn ò ní pírẹ́sì wọn kódà ẹni tọ́lọ̀ ń bá náà lọ́dún bí ọba gbádùn léèyàn kìí ṣe gbádùn tààrẹ̀ o kò balance ní múra kò níwà àwọn yóò wà rẹ o ìtí wọn fẹ́ lò ó fún tó fẹ́ bá wọn dìímú nílùú lọ́kàn wọn ìpèsè ibi tó àyè tó wà wọn ìwúlò fún wa bẹ́ẹ̀ wọ́n wà fún ní sọ́pọ́tì kọ́sá ti mẹ́jà bọ́ àwa níbí ìrísí èèyàn la máa ń wò àyètọ́ wa nǹkan kọ̀ gbádùn fa kókó ń bẹ tó bá gbádùn sẹ́ lẹ́nu mi tẹ́ ìpàdé. La ilaha illallah. kò sí tí ọba ti ti dá wọn tí ẹnu wọn tọrọ tí wọn dàgbà ìlú ọmọ padà sẹ́yìn ni wo fẹ́dúrà lónìí aláàyàn káàkiri anísẹ́nitọ̀ aláàyàn lẹ́lẹ́pc àyẹ̀wò dr professor amana wọn wà káàkiri ọmọ sàwọn ẹni wọn lè má dùbí mẹ́wàá lọ president lani ni vice lani ni senate president lani ni speaker lani ni chief of justice lani ni minister lani ni custom lani ni chief of army staff lani ni defence lani ni gbogbo tí bẹ lókè ìfowópamọ́ màmá níbẹ̀. La ilaha illallah. àwọn tí wọ́n lè gba nǹkan wálé fún àná ní kankan bẹ̀ gbogbo silent wọ́n dákẹ́ pín
tọ́ba mọ́rẹ́ nǹkan tí ń tún lá pálápálápálápálá fúnra yín náà láwọn tẹ̀sí fún ẹ̀sẹ̀ lábẹ́rẹ́ wọn ọgbọ́dọ̀ jó òun rárá ẹ dákun ìyẹn làwọn máa lọ ní gbọ́dọ̀ mọ̀ ní pàtàkì ẹni ó wù ọ́ jẹ́ tọ́lọ́wọ́ bá ní àgbo tí ó wúlò fún wa yìí tá a fi ní dọ́mọ ẹ̀yìn kò sí tí jẹ́lu èèyàn níjẹ́lu o níjẹ́ tí ọba ti sáwọn èèyàn gidi tẹ́nu ọba ti tókè nǹkan kò lè dàgbà nílùú àmọ́ tí ẹnu wọn bá tókè ìkọ́dàgbà ẹni ga jù ń lu nísìnyí bàbá wa lórí ìlú àmì ẹni ga jù ní gómìnà bí gómìnà náà ṣe wà kò lè dá sẹ́sẹ́ wọ́n wá sọ fọ́ọ̀tì àwọn kan lókè ni. èyí ń lé bàbá ń sọ̀rọ̀ lélẹ́rí lọ́jẹ́ wọn lógún ibẹ̀ yẹn ọmọ mi mo fẹ́ kọ́ lọ́n jẹ́ kẹ́nu yẹn ó ṣọ̀kan nítorí tẹ́nu yẹn ò bá ṣọ̀kan oore wo lè dàgbà ibi ìṣọ̀kan àwọn la ní láti ṣiṣẹ́ sí o. báwo ni wọ́n ti fẹ́ ṣọ̀kan báwo ni a ti fẹ́ràn ara wa. a máa lè jẹ ara wa ni kò sẹ́ni tó lè dà tán o a máa lè jẹ ara wa ni ẹgbẹ́ nìkan dà tán ànábì nìkan ló dà tán báyìí ànábì náà ṣe dà tó tọ́ dà tán Ọlọ́run tún sọ fún ní ẹgbẹ́ alákàndá ọmọtàkàndá. ọ̀dà mi zambika mọ̀tà akar wáyú tí mọ́ni mọ̀tà wò aléìka wáyàdì àkàsírọ̀ ọ̀tọ̀ mùsàkìmọ̀ wáyé sùrọ̀kọ̀lá òun náà sì rà ní àzíza. alábùjá ń lóní dandan bá gbàlagbà bá dàgbà tọ́dẹ̀ ṣiṣẹ́ bí bàtà ń ṣẹ́bọ̀ látàárọ̀ yìí ni bí ilẹ̀ bá sùn àṣà sùn bẹ́ẹ̀ làgbàlagbà ọ̀ lọ sinmi nígbà tí bàbá agẹrẹ àdáńgbá kú ìrònú tó bá mi ni pé nígbà tí wọ́n ń paná gílóòbù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ dìlú múlẹ̀ lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí àti tí ìráwọn àmì ìfìrì pèsè bàbá Sàràkí lọ. Bàbá wa Abdulrasaq tó bí gómìnà tòní òun náà tún lọ. Bàbá wa Umaru Sàró òun náà tún lọ. Bàbá Àdágbá òun náà tún lọ. Wọ́n á lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá àṣàwọn tó ti lọ bì fún àwọn eléyìí nì. Àti ìwà rẹ̀ lómi ìta lè fi rìpléṣì wọn. Ó di dandan fẹ́ni tó bá máa ń rò yí pé ọlọ́run mà jẹ́ kí lu wọ́n mà jọ dọ́mọ ẹ̀yìn torí gbogbo àwọn táwọn ń lọ yìí àwọn tó ṣe déédéé wọn ń bẹ láàrẹ̀wá tí wọ́n ti kó mẹ́ tí wọ́n ti kó mẹ́ tí wọ́n ti ń pàṣẹ táwọn sì ń rí bí lọ sábà ń pa àwọn àgbàlagbà àti nǹkan bá fẹ́ dójú ẹ̀ta bá dọ́dọ̀ wọn wọ́n ti ẹ̀ gbọ́dọ̀ ro tí wọ́n mọ̀ bí wọ́n bá lọ ń bìdì àwọn tí ń bìdì ara wọn ní ìsìn kí ló fẹ́ pera rẹ̀ fún wọn. Èyí tí wọ́n nígbàgbọ́ sí làwọn tí a ti jọ pàdé lánàá tí a jọ lè pìtà Nàìjíríà pé ń jọ tá a dá Nàìjíríà ilẹ̀ bá a ṣe dá lẹ́nu tó bá dọ́dọ̀ alifábìgọ́ rẹ̀ bí ọ̀rọ̀ Àbújá ti ṣẹlẹ̀ alifábìgọ́ rẹ̀ bí máàpù ni orí wọn sì mọ̀ sọ gbẹ̀ níjọ́ tó Àbújá fẹ́ bẹ̀rẹ̀ iye àwọn àtàjù kọ́mítìrì ni bá a ti sọ ni bá a ti sọ ni ìwé eléyìí ni wọ́n lè fún recognition ká ẹ̀sà so àwọn tá à ń pọ̀ lẹ́yìn náà ẹ dákun méjì jẹ bàbá lóko ìṣọ̀kan ọmọ ìlú yìí ìfẹ́ ọmọ ìlú yìí ìfẹ́ àti ìṣọ̀kan àwọn tá a bá ní lẹ́mìí tá a jọ mánéjì ara wa ìlú yóò dàgbà jù báyìí lọ nítorí Ìlọrin náà rí báyìí lánàá o gbogbo òlú tí ó jẹ pé ìpìlẹ̀ rẹ̀ akéréje ní ìmísí Ọlọ́run débẹ̀ bí wọn bá ti wá dàgbà tán tí wọn fẹ́ rántí ìpìlẹ̀ wọn Ọlọ́run mú wá dáhùn padà sí ìpìlẹ̀ yìí pé wọ́n sùn. wàsíkúrú ìdí àtún qalilun mustad'afuna fil ardi takabuna yatakatafakumun nasu fa'awakum wa ayyadakum binasrihi ورزقكم من الطيبات لعلكم تشكرون اذكروا أنتم قليل مستضعفون في الأرض. mustad'afuna fil ardi Ọlọ́run ẹran tí àná yín ní lọrin bí lọrin ṣe rí lánàá ọ̀lẹ́ ní àní kankan kódà ní tí wọ́n pè ní mineral resources. Lọ́nà tá a lè gbà nípò yàtọ̀ fún máka ìlú kò ní kò sówó kò sí kankan
àwọn àfa bẹ́lọ́hùn dà síbẹ̀ ni pé bá a ṣe nílò àbọ̀. Rabbana ìṣó jìnnà máa nì. inni askantu min zurriyatin biwadin ghairi zi zar'in inda baytikal muharram. ẹkún tà nábì Ibrahim sunjọ kìíní fọlọ́ ọba nìyẹn pé ibi mo fẹ́ fi wọ́n sí ìlú ògbó ní aṣálẹ̀ ni àmọ́ mo fi wọ́n síbẹ̀ ìtọ́jẹ nínú ogún tọ́jẹ fẹ́ fi wọ́n síbẹ̀ lẹ̀sìn ẹ̀sìn ni mo fẹ́ fi wọ́n lẹ̀ fún ilé ìlú ọ̀hún. Rabbana liyuqimu ssalata. ọlọ́run mo bá ní kó wọn lọ ẹ̀sìn òní dúró mo kó wọn bẹ̀ kí wọ́n lè gbé wọn kó gbẹ́sìn dúró. waj'al af'idatan minan nasi tahwi ilayhim. ọlọ́run bá máa já wà tán kó rí mi sán tí wọ́n jẹ bá ń gbé tí wọ́n dání tí wọ́n jẹ lọ bá wọn. warzuqhum minaz thamarati la'allahum yashkurun. wọ́n gbẹ́dẹ́ àǹfààní tọ́dọ̀ wọn àwọn bá ní àná Ibrahim ọ̀dákẹ́ mbẹ́ ó tún wá ní wọ́n lọ́hùn. Rabbana ayàwó náà mo fẹ́ lò ní ọ̀dà padà. Rabbana wa idh qala Ibrahimu rabbi ij'al hadhal balada aminan. èso ìdúrómbẹ́. Rabbana ọlọ́run wa nígbà tí wọ́n lọ́run àǹfààní méjì lọ́dàpọ̀ ó ní wọ́n lọ́run bá ti ń jẹ́ àǹfààní rẹ̀ mú wá bá wọn. àdúrà àkọ́kọ́ nìyẹn wọ́n ní gbọ́dọ̀ tí Ibrahim wí nígbà àwọn aráàlú yìí bá mi ṣe àrísìkí fún wọn wọ́n ní gbọ́dọ̀ wọn àrísìkí ní owó kọ́ òun ló bí kúdù ọ̀yọ́ pé àrísìkí ilẹ̀ pé bá mi ṣe àwọn tí wọn ò ní lọ́bì kan kí wọ́n tó rí àrísìkí ilẹ̀ ń ṣe fún wọn bèbí àdúrà tá nàbí Ibrahim ṣe wọn bèbí àdúrà wọn náà ṣe wà níbi ṣe sílùú yìí ọlọ́sìgbà bó ti gba tànà Ibrahim wàláì ọgbà ṣe wà níbi náà ó ṣèlú yìí lu fọkànbalẹ̀ ọ̀darí tí ń jẹ́ àǹfààní wá bẹ́ẹ̀ báyìí ti máa ń darí lọ wìtì ọ̀rẹ́ gbogbo àti bá dé lọ ni wọ́n ń dẹni fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ó tún wá tọrọ àdìsíkì lọ fà kọjá pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wa ní Kwara ń bí wọ́n rí nǹkan àní wọ́n ní wọ́n kan góòdì nìkan kọ́ wọ́n képo epo nìkan kọ́ wọ́n tún ká kí lẹ́nu pé bíjọ́mù àbí kí lẹ́nu pé oríṣiríṣi nǹkan àlùmọ́nì òun ló bí ẹnu wọ́ọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta gbogbo ibi tó orí tí wọ́n ń dààmú àwọn èèyàn wa ibi nǹkan gidi wà ní wọ́n fẹ́ tún wa ká kí wọ́n kó nǹkan gidi bẹ̀ ní. Rabbana inni askantu min dhurriyyati biwadin ghairi zi zar'in inda baytikal muharram Rabbana liyuqimu ssalata faj'al af'idatan minan nasi tahwi ilayhim warzuqhum minas samarati la'allahum yashkurun. àdúrà tí alimi lọ́gbà. waj'al af'idatan minan nasi tahwi ilayhim. gbogbo tí àdúrà bá ti wà àdúrà bá ti wà ẹ̀rí ká sọ bí lórí àbáwọ̀ tí ẹ mọ̀ dàmú láti dákẹ́. gbogbo àwọn ìlú tí wàhálà ń ṣẹlẹ̀ yìí àti bàbá ńlá ni àtòkè ọdẹ ni àwọn ayé ogun tó bá jà bẹ̀rù ó ti jà wá. ká fẹ́ràn ara wa. 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 ká sì ṣẹ́nu wọ́n ṣọ̀kan. ká sì ṣẹ́nu wọ́n ṣọ̀kan. bàbá wa. ọlọ́run ọba wa ìlú Ìlọrin. wọ́n ṣe lẹ́yìn láti máa fún wa. wọ́n ṣe lẹ́yìn ọ̀ka tó kù tí wọ́n fi dá. kí wọ́n ṣe sí. kí wọ́n ṣe sí. pẹ̀lú àlàáfíà. àti fọkànbalẹ̀. àlùbáríkọ̀lá àwọn ẹni ọlọ́run. àlùbáríkọ̀lá àwọn àfà. gbogbo àwọn olóyè wọn. àtẹ̀bálógún alánàmú. Ajíkòkò ní Fílàní ní bàbá Gàbá Jẹ́jẹ́ bàbá Sàlẹ̀ ní
ọlọ́run tó kọ ìmọ̀ ìbílẹ̀ rẹ̀. àánú ọlọ́run tó kọ ìmọ̀ ìbílẹ̀ rẹ̀ tó wá dá. gbogbo àwọn àyímà. gbogbo àwọn àyímà. bàbá àmọ́mọ́ àgbà. bàbá àmọ́mọ́ àgbà. ìmáàmù onímọ̀lẹ́. ìmáàmù gàmbàrí. àjálẹ́sì. bàbá wa arábàná. bàbá wa arábàná. ó kárí gbogbo àwọn àgbàlagbà. ó kárí gbogbo àwọn àgbàlagbà. bàbá lẹ́sọ̀. bàbá lẹ́sọ̀. àánú ló kó àjọ. àánú ló kó àjọ. mọ́bìnrin ẹ̀ tú aká. ọlọ́run ẹni ọlọ́run. dókítà wa Murtada. dókítà wa Murtada. ọlọ́run kó ṣàlékún dáadáa. ọlọ́run kó ṣàlékún dáadáa. dókítà Murtada. dókítà wa Murtada. ọlọ́run kó ṣàlékún ọlọ́run kó ṣàlékún dáadáa. ọlọ́run kó ṣàlékún dáadáa. آمين مفتي ديار آمين آمين